ó pe ọmọ yẹn Hafsa gẹ́gẹ́ bí gbogbo yín ṣe gbọ́ story yẹn nígbà tọ́mọ yẹn dénú ilé ẹ̀ ọmọ yẹn sọ pé òun fẹ́ jẹun ó jáde lọ ó lọ ra oúnjẹ fún ọmọ yẹn ní item 7 ó lọ ra rice fún ọmọ yẹn nílé oúnjẹ tó ń pè ní item 7 gbà tó ń ra oúnjẹ yẹn bọ̀ ó ra drinks pẹ̀lú ẹ̀ ó wá drug drinks yẹn ó drug drinks yẹn ó drug yẹn nígbà tí Hafsa ti jẹun yẹn tán ó jẹ́wọ́ bẹ́ẹ̀ fáwọn àwọn agbófinró torí pé ní ọjọ́ Sunday ẹni tó jọ̀gá ọlọ́pàá ní lecture tí mo lọ ṣe nílọrin mo pè é dìde dúró ẹni tó bá lọ wo lecture mi lọ́jọ́ Sunday pé ọmọ tó wà ní custody yín yẹn o kò sí pardon o pé ẹja àfojú kíní kan wò ẹja àṣẹ kíní kan o kò dẹ̀ sí ti ń jẹ́ wọ́n gbére o torí gbogbo ohun tí bá ń jẹ́ wọ́n gbére láyé story ni mo bá dé o lórí tó ń ṣe yìí o tálù Kùránì sọ fún wa ni pé an-nafsu bin-nafsi ẹni bá pààyàn tó bá gbẹ̀mí yàn gbẹ̀mí tiẹ̀ náà ni o. ó wá drugs ó fóògùn oògùn oorun ó drọ́ọ̀gì drink tọmọ yẹn máa mú nígbà tó drọ́ọ̀gì drink ọmọ yẹn ó gbóúnjẹ yẹn wọnú ilé ọmọ jẹun ó mu drink ọmọ bá sùn lọ ó wá bá ọmọ yẹn sùn ó wá bá sùn títí tí ọmọ yẹn fi gas tó fi kú ó dẹ̀ sọ fáwọn ọlọ́pàá pé ọwọ́ lásán lòun need ọwọ́ lásán òun lòun need. ó pa ọmọ yẹn gbogbo àwọn páàtì ara ọmọ yẹn tó kù ló kó sínú kíní tẹ̀rí yẹn ẹ̀ẹ̀mejì ó kó páàtì alákọ̀ọ́kọ́ ó gbé e lọ sí ibì kan tó ń pè ní Michael Modu dustbin kan tó wà ń bẹ̀ mo ṣe sọ yàrá tó bá jọmọ lọrin yóò ti mọ ibi tí mo sọ yìí Michael Modu ibẹ̀ ló dá páàtì agbègbè alákọ̀ọ́kọ́ sí ẹ̀ẹ̀mejì ló kó lọ́bẹ̀ torí pé nígbà táwọn ọlọ́pàá padà wá tó mú àwọn ọlọ́pàá débi bíi yẹn wọn àtúnkì ní ẹdẹ sálẹ̀ wọ́n rí àwọn páàtì díẹ̀ wọ́n rí kó jáde kó inú bíìn tó da ẹran ara ọmọ yẹn sí. níbo ló ti wá gbé orí tó wá gbé lọ Ìbàdàn tó wá lọ tà á nǹkó tẹ̀ ń kúrọ́ máa ará Ìbàdàn báwọn ará Ìbàdàn ni wọ́n ra orí níbo ló ti gbé orí lọ. bọ̀ tọ́rọ̀ bá ṣẹlẹ̀ báyìí onírànà kálukú náà máa mú wa. alákọ̀ọ́kọ́ ó kó lọ́bẹ̀ ó lọ dá sínú bíìnì yẹn ẹlẹ́ẹ̀kejì náà ó kó lọ́bẹ̀ ló dá síbẹ̀ ẹ̀ẹ̀mejì ló dá ọmọ yẹn síbẹ̀. nígbà tó tíráàkì nọ́mbà yẹn tí wọ́n rí tí wọ́n mú àwọn kan sọ pé ilé rẹ̀ tóbi gan yàrá méjì náà ló gbà síbẹ̀ rúbirú mà nípa lọ ni àwọn nǹkan tó bá nu ilé ẹ̀rí wọ́n bá ọṣẹ dúdú èyí tó kó sínú pósí la ilaha illallah ọṣẹ dúdú tó kó sínú pósí wọ́n bá nu ilé ẹ̀ wọ́n bá oríṣiríṣi àwọn nǹkan míì tó wà nulẹ̀ ẹ̀
tébù yẹn ó sá ọmọ yẹn wẹ́lẹ́wẹ́lẹ́ ó kún ọmọ yẹn lẹ́yìn ìgbà tó bá sùn tẹ́ni bọ́ lára ọmọ yẹn ẹ bá ogo lẹ́lẹ̀ yẹn rí ẹ̀jẹ̀ rẹpẹtẹ ó sá ọmọ yẹn wẹ́lẹ́wẹ́lẹ́ ó dẹ̀ yọ apá tó ń fẹ́ lò ó wá kó ìtókù sínú ike ọ̀dà yẹn òun ni wá ń gbé lọ sí bí yẹn ni wá lọ ń dànù síbẹ̀. ẹlẹ́ṣẹ̀ kan ò ní lọ láì jìyà gbogbo wa ìwọ ló mọ́nú ara rẹ o ìwọ àfáà tó ń wò mí ìyá tèmi náà ti wọ náà o kálukú wa la mọ́nú ara wa o. ẹ máa rántí yá ọmọ tó bila sara èrò fámàlà omi nkú wọ́tí wà lánàá sílẹ̀ àṣírí rẹ ò tí ì tú ni àṣírí rẹ kò tí ì tú ni kò ì tú ni ẹ lọ kasabura ala lisani sayyidina Dawud alayhi salatu wassalam oni man kasara wudan ala qabri mayyitin fa ka'annama qatala 60 nabiyyan wa qatala aba'u wa umma'u ẹni bá mú igi ẹni bá lọ mú igi lórí sàárè òkú tó wà nù sàárè kọ́ o òkú tó wà nù sàárè kọ́ o ẹni bá lọ mú igi kan bóyá ewé tó máa ń wù lórí sàárè ṣàmọ̀ pé àwọn sàárè mi wà táwọn ewé máa ń wù níbẹ̀ báyìí ẹni tó bá wá lọ mú ewé nínú sàárè tó bá lọ já ewé kan àbó lọ mú igi kan nínú sàárè ó wá pò papọ̀ mọ́ nǹkan kan ó lóun fi ṣoògùn fàkà ànàmà kọ́tàlá 60 nàbíyán wà kọ́tàlá àbáwú wà umáwú olúwa ní ẹ̀san tí irú ẹni bẹ́ẹ̀ ó gbà á dà gẹ́gẹ́ bí ẹ̀san ẹni tó pa àwọn ànábì Ọlọ́run 60 ni kò mú ẹ tó mọ̀ subhanallah kò yọ òkú tó wà nù sàárè o igi lásán tó wà lórí sàárè ló lòun lò ó lòun fi ájò ní ó lòun fi ṣe nǹkan kan ní ó lòun fi ṣe nǹkan kan ní ìbẹ̀lẹ̀ ẹ̀ ti ráwọn kan bọ́ sórí social media wọ́n á máa polówó sólẹ̀ a máa ní àwọn sólẹ̀ kan bẹ́ẹ̀ bá jẹ eléyìí tán kò ní ṣiṣẹ́ lára yín ara ọmọ yín ní ètí ṣiṣẹ́ irú gbogbo rọ́bìṣì orí burúkú yẹn yín àfa oníwàásí gàfà oníwàásí láyé ẹ stop gbogbo rádaràda yìí. ẹ jẹ́ kí a máa fòye yéra wa àwọn nǹkan tó bá kù díẹ̀ káàtó pápá láàrin àwọn ọmọ Yorùbá ilẹ̀ Yorùbá ní àpapọ̀ ẹ jẹ́ kí a jọ máa fi ojú sùnùkùn wo ọ̀rọ̀ sùnùkùn ká fi etí sùnùkùn gbọ́ ẹjọ́ ẹ jẹ́ ká jọ máa fi ọgbọ́n àti làákàyè tọ́lọ́njogún fún alẹ́ Yorùbá ẹ jẹ́ ká jọ máa fi tó gbogbo kó lè bá a bọ́ sí egun òtòlò yóò dára fún wa in Jesus mighty name. mo rí fídíò ìránṣẹ́ kan àlùfáà kan Sheikh Sakama ọ̀kan nínú àwọn ògo Ìlọrin kìí ṣe ọ̀kan lásán bí kò ṣe àwọn agbẹnusọ fún ògo Ìlọrin. mo wá fẹ́ ṣe àwọn àtúnṣe kan nínú àwọn kankan tí wọ́n sọ tí mo dẹ̀ rí wípé kò rí bẹ́ẹ̀ àwọn tó rí bẹ́ẹ̀ náà máa sọ nípa rẹ̀. mo kí yín o àlùfáà Sheikh Sakama mo kí yín bí n bá gba orúkọ yẹn dáadáa ẹ foríjì mi ò mọ bẹ́ẹ̀ ṣe lè pòtẹ́ èmi takú ti Jésù ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ló máa ń bá mi jà wípé kò sí ní tó kàn mí láti máa bá àwọn aláàfáà kan àbí mùsùlùmí kan dialogue wípé n tó wà nù wọn oró ní kíní kankan but no ohun tí àwa ń lépa ní ìfẹ́ but ẹ bá gbọ́wọ́ ìpọ́njú ìjà wàhálà àbí kẹ́ yẹ̀yẹ́ ẹ̀sìn wa wá àwa ò ní gbà àwa náà ò ní gbà à ní take personal bó ṣe wulẹ̀ kórí now mo dúpẹ́ lọ́wọ́ yín nínú àwọn fídíò tẹ́ ṣe tí mo fẹ́ sáré fi hàn yìí mo fẹ́ ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan níbẹ̀ láàrin ìṣẹ́jú díẹ̀ ẹ jẹ́ ká jọ sáré wo fídíò yẹn níwọ̀nba mo sì fẹ́ sọ ẹ̀. ìṣẹ̀lẹ̀ ẹ já kọ́kọ́ wo àwọn fídíò tí mo fẹ́ play fún wa yìí náà kí n tó wá kọ̀ntínú ọ̀rọ̀ lórí ẹ̀. ẹ̀yàwó fọ́tò ẹ̀wọ̀n ṣọ́ọ̀ṣì inú ṣọ́ọ̀ṣì ẹ̀yàwó ṣọ́ọ̀ṣì inú ṣọ́ọ̀ṣì rèé o ṣe ti pásítọ̀ èrò pásítọ̀ orí òkè ló wà orí òkè ṣọ́ọ̀ṣì ló wà o abẹ́ sílì náà fi kọ́ gbogbo ilé abẹ́ sílì inú ṣọ́ọ̀ṣì ẹ̀rí ló ṣe abẹ́ sílì inú ṣọ́ọ̀ṣì ni o wọ́n ti kó gbogbo ẹrù síta wọ́n ti kó gbogbo ẹrù àti fọ́tò èèyàn ẹ ti rí àwọn tó ti dè mọ́lẹ̀ wọ́n ti dè mọ́lẹ̀ olùwà bá jà sórí burúkú ẹ wò
èèyàn kan ni wọ́n sì dé òun náà mọ́lẹ̀ wọ́n sì dé mọ́lẹ̀ ọkọ àtìyàwó ẹ ti àkọsẹ́ ní o ẹ ti rí àwọn èèyàn ṣe rí àwọn èèyàn ẹ ti àdúgbò ẹ wò ó ṣe rí àwọn èèyàn ṣe rí àwọn èèyàn. gbàtọ́ máa rí bọ̀bọ̀ yẹn sọnù wọ́n wá ń wá wọ́n rí gbàtọ́ máa padà rí wọ́n padà gbọ́ pé ó lọ church kò wá dé mọ́ now pẹ̀lú investigation gbàtọ́ máa mú fóònù ẹ̀ wọ́n rí pẹ́ni tó pè last girlfriend ẹ̀ ló pè last girlfriend ẹ̀ sọ pé church ló lóun lọ wọ́n dẹ̀ bá bẹ́ẹ̀ ló tọ́ pé church ló ń lọ now wòlíì tó pè last wọ́n ṣe investigation dọ́dọ̀ ti wòlíì wọ́n rí pé láti inú àkáǹtì ẹ̀ ó send 1.5 million sínú àkáǹtì wòlíì ó dẹ̀ tún send another owó sínú àkáǹtì ọmọ wòlíì ìjọ ṣẹlẹ̀ ọmọ ṣàtìlá lọ́ọ̀dẹ lọ́rọ̀ kan báyìí sí wọ́n ń wá bẹ́ẹ̀ wòlíì wá ta orí tòun náà síbàdàn bẹ́ẹ̀ wòlíì ti ta orí tòun náà síbàdàn ni àbọ̀n fẹ́ gbà ju 1.5 million lọ àbí wọ́n wá fi àkáǹtì ẹ̀ wọ́ọ̀kẹ́ sọ́dọ̀ wọn kọ́dọ̀rọ̀ apá kò yé wa wọ́n ṣàwọn abọ̀bọ̀ yẹn báyìí sí wọn tí ìmọ̀bi tó wọlé sí bóyá ó ti kú àbí ó ti kú. nínú ọ̀rọ̀ tí ó fi dàbí wípé àbí kíní yóò ṣẹlẹ̀ nínú ìlú kan rí ni àfi Ìlọrin nínú rẹ̀ náà ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ọmọ Ìlọrin náà ń bẹ nínú ẹni tó kọ̀ sí hatred fún ìlú Ìlọrin léyìí tí a sì máa ń ké ní ọ̀pọ̀lọpọ̀ gbà lóòótọ́ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam oní hubbul watani minal iman ká nífẹ̀ẹ́ ìlú ara ẹni inú gbàgbọ́ ló wà ọmọ mi wá ń bẹ ó ti wá sí àdísì yẹn gbọ́ sódì ìmí nínú ọmọ Ìlọrin yóò lòun yin ìlú Ìlọrin yóò sì máa bú àwọn ìlú mi for example irú ẹni tí mo wá sọ lórí social media lọ́jọ́ sí tó lọ sí ìdí tí ń sọ pé yídì ìlú Ìlọrin rèé o àwọn aráàlú Ìbàdàn wọn rò yí pé lu Mẹ́kà ni tí ń sọ bẹ́ẹ̀ lọ́jọ́ yẹn irú àwọn ọ̀rọ̀ yẹn kì í ṣe ọ̀rọ̀ tó dáa àtàwọn àbúrò rẹ̀ ní ọba ìlú Ìlọrin rèé o sọba ìlú yín dáa tó yìí sọba ìlú yín ṣe kíní kan tó báyìí yóò mú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn hétì ìlú Ìlọrin léyìí tó já sí wípé nínú ìwà àbàjẹ́ táwa ń kọ̀ nínú ìlú láàrin ara wa síra wa ìyẹn ń bẹ nínú ẹ̀ ẹni tí ò bá gbàgbé àárẹ̀ tí wípé mo wá sórí social media mo wá wọ́ọ̀nù arákùnrin náà níjọ náà a sì bá wí níbàwí àárín ara wa sáàrin ara wa gbogbo orú nǹkan báyìí náà àtàwọn irú míì náà bẹ́ẹ̀ a máa fa kéèyàn ó hétì inú máa fa kéèyàn hétì ìlú tí wọ́n máa ń ṣe bẹ́ẹ̀ àmọ́ nídìí eléyìí níbi tí mo fẹ́ padà sí òun náà ni wípé ẹ jẹ́ kí ọmọ Nàìjíríà ẹ jẹ́ kí a lọ kọ́ ọgbọ́n ká sì ní òye kún òye wa kí ni tó jẹ́ kí n máa sọ̀rọ̀ yìí ni wípé àwọn tí wọ́n lọ ń sọ ọmọ tẹ́ pánkọ́ tí abẹ́ kọ́mẹ́ǹtì àwọn èèyàn wọ́n ti commit defamation of character látara wípé ti pé ẹni ẹni apààyàn irú àwọn méjì tí wọ́n mú nísìnyí àìmí kò yẹ sògo lọ́rí ló mú wọn o àwọn tí wọ́n rí wípé. mo dúpẹ́ ti rí àwọn fídíò yẹn tí àáfàá wa Sheikh Sakama tí wọ́n ṣe lórí kí n tó rùn kó lè bá tán lẹ̀ nílùú Ìlọrin fine one mo fẹ́ kó yé yín wípé mo gbọ́ gbólóhùn kan pé ó tún wá lè dọ̀la kẹsàn pé sọ bẹ́ẹ̀ mọ́ o Ìlọrin jẹ́ ilẹ̀ Yorùbá fine n ta fẹ́ mọ́ gbọ́ nìyẹn tẹ́lẹ̀ nú àwọn ọ̀rọ̀ wa ni pé Ìlọrin kì í ṣe ilẹ̀ Yorùbá but mo ti gbọ́ nú ọ̀rọ̀ yìí pé Ìlọrin jẹ́ ilẹ̀ Yorùbá that is number one hatred nípa Ìlọrin no kò sẹ́ni tó hate ìlú Ìlọrin ok àwọn tó ẹ mẹ́jẹ̀ ń lo language yẹn àwọn tó hate ìlú Ìlọrin lè wà but ìyẹn bí èmi àtàwọn kọ̀ọ̀kan hate ìlú Ìlọrin ẹ̀yin lẹ̀ ń gbé Ìlọrin mùsùlùmí tàbí kùránì lé gbogbo wa lórí bí ẹni pé kò lè sí ẹ̀rọ kò lè sí àbà àwọn kankan ẹ ti mọ́ tán ẹ ti pín tán but thank God pẹ̀lú ọba ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú Abdulrahman tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ ká yé wa wípé nobody above mistake kò sẹ́nìkan tó perfect kò sí perfect master àfi ẹnìkan tí í ṣe Ọlọ́run ṣé wá rí ó ti ṣẹlẹ̀ gbogbo wàhálà tó ń ṣẹlẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ Abdulrahman ẹ̀yin mùsùlùmí àti Ìlọrin náà ló ń fà á ẹbí mi ẹ pé báwo tí iná bá ń jó lórí omi ẹni kí n kérú ẹ wá ẹ jẹ́ kí n sáré fi hàn yín kíákíá ẹ jẹ́ ń lọ lórí the defamation of character àbí
instructive táwọn èèyàn ń kọ lórí comment section sẹ́ríta bá ní ká mọ gbogbo yẹn níbi kankan lọ but a tún wá wò ó gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yín pé wọ́n ti gbé àwọn méjì kan lórí pé ọmọ tẹ́ ẹ pa ń kọ́ èmi ò máa ń bí ọpọlọ àwọn yẹn mi tó ti lọ wá bóyá àwọn èyí sẹ́ni tó ń rorí bóyá onírònú ni wọ́n onírònú ò kì í mú nǹkan gidi jáde ẹni tí ń rorí ló máa ń mú nǹkan gidi jáde nínú ọpọlọ ẹ ṣé mo dúpẹ́ ọmọ tẹ́ ẹ pa ń kọ́ àbí whatever mo gbọ́ pọ̀ nǹkan ti wà lábẹ́ òfin I think 2 years ago last year mo report àwọn kan ní Sontu Panti but thank God àwọn yẹn pè mí wọ́n sáré bẹ̀ mí nínú àwọn tí wọn ò kí ń kíà tí slip of tongue àṣìṣọ ọ̀rọ̀ tí kò jẹ́ nǹkan lọ́wọ́ wọn mi ò sọ́rí láti sọ mùsùlùmí jẹ́ ọ̀kan a kàn máa sọ̀rọ̀ gbà tó bá wá délẹ̀ tán a máa wá ṣe sọ́rí wípé ẹnu ló gbé mi bíbélì ò dẹ̀ kọ́ àwa bẹ́ẹ̀ ohunkóhun tó bá wọnú kò sọ ni di aláìmọ̀ ohun tó ti ẹnu jáde òun ló burú gan. now títí dìsín mo ti lè mọ̀ wò comment section bẹ́ẹ̀ lómi bá kàn mú ẹyọ kan tó fi hàn mí màá kàn lọ wo ẹni yẹn ní Facebook màá wo orú ẹ̀dá wo ni màá kàn wo màá mójú kúrò pé eléyìí kò níbi tó ń lọ kò lè dà mí lẹ́rù ayọ̀nù ẹ jẹ́ kí wọ́n lọ ibi tá à ń lọ ń tẹ̀ ń sọ̀rọ̀ lé lórí gangan ni èébú irọ́ pípa àti èpè èébú irọ́ pípa àti èpè tẹ́ a fi rò pé wọ́n èètì Ìlọrin kò rí bẹ́ẹ̀ rárá ẹ jẹ́ kí mú wa fún wa ní ọ̀kọ̀ọ̀kan torí Ọlọ́run Ìlọrin sọ́mọ Ìlọrin nìkan ló ń gbé bẹ̀ ni ìṣẹ̀lẹ̀ méjèèjì tẹ́ ẹ mú wá kò séyìí tó jẹ́ níwù nínú rẹ̀ àrí proof tó dára nínú rẹ̀ ẹ wo church tẹ́ fi hàn yẹn mo ti rí kíní yẹn ti pẹ́ àwa wádìí ẹ̀ because máa ń jáde lọ síbi kan ti ṣẹlẹ̀ àwádìí ẹ̀ 1 àrí location 2 church yẹn ṣé kò ní pastor ni ẹ̀yin gan ìbá try kẹ́ bá lè fi pastor tó wà ń bẹ̀ hàn if tí wọ́n bá pastor yẹn ń bẹ̀ tó bá sá lọ ọlọ́pàá máa wá wọn máa mú náà where is the pastor tó ní church yẹn a rí pé gbogbo nǹkan tó wà nù rẹ̀ gbogbo nǹkan awo oògùn gbogbo ẹni but where is the pastor. Number 2 ẹ wo ẹni tí ọmọbìnrin tó ń sọ nípa fídíò wípé ọmọkùnrin lọ sí Sẹ̀lẹ̀ mo ti rí tójọ́ mélòó a lè sọ̀rọ̀ lé because bíbélì pé wádìí gbogbo dájú kò rí tí ṣètò àti òdodo mú bẹ́ẹ̀ náà ṣe gbé jáde nísìn ó rọ́ǹgì bákan tó rà àti ìrídìí ẹ̀ ẹ gbọ́ bóbìnrin yẹn ṣe pútì ẹ̀ wọ́n ń wá ọkùnrin yẹn nígbà tí a máa rí ọkàn mi ti balẹ̀ pé wọ́n ti rí ẹ wá tún gbọ́ gbólóhùn rẹ̀ mí ẹ lọ tún kíní yẹn gbọ́ o nígbà tí a máa rí nígbà tí wọ́n wá dé Sẹ̀lẹ̀ tí wọ́n wá ń rí wọn àti ìwà rí wrong information wọ́n ti arrest pastor Sẹ̀lẹ̀ fine suspect ló sì wà fún àti mọ̀ bọ́yọ́dọ̀ ẹlẹ́ni yẹn á sí tàbí ò á sí a rí transfer àbí transaction receipt of 1 million tó ṣe àti mọ̀ pé bẹ́ẹ̀ ni wọ́n sì ń wá ẹni yẹn lọ́wọ́ kí la ṣe fẹ́ proof pé Christian ló pa tó náà ṣe ń béèrè pé sí Ìbàdàn ni wọ́n ta orí rẹ̀ sí ẹ wo orí àwọn nǹkan yẹn wàhálà tó yí Ìlọrin ń fà lẹ́sẹ̀ ni wípé nígbà tí Abdulrahman tó ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ níbi gbogbo lọ́dọ̀ oníṣẹ̀ṣe lọ́dọ̀ onígbàgbọ́ àwọn kàńdá wọ́n wà láàrin wa ó wà láàrin mùsùlùmí but ìgbà tó bá ṣẹlẹ̀ sílùú kan kí ló dé tá a máa fa orí ìlú mi ìwọlé first irọ́ tá a máa kọ́kọ́ gbọ́ nílọrin wípé Ìbàdàn ni wọ́n ta orí Hafsat sí pásítọ̀ kan ni wọ́n tà fún ní Ìbàdàn at the end a rí pé irọ́ ni secondly bàtà èèyàn 13 ló wà nù rẹ̀ if àwọn bàbá Hafsat confam at the end a rí pé irọ́ ni irọ́ yìí náà ìlú Ìlọrin ló ti jáde wá ẹlẹ́ẹ̀kẹta tó dàbí rẹ̀ wọ́n bá 5 million plus ní àkáǹtì Abdulrahman at the end a rí pé irọ́ ni ilé ńlá kan wà that's number 4 irọ́ tí Abdulrahman ń kọ́ gbogbo ròyìn jáde wá láti ìlú Ìlọrin ilé ńlá kan wà tó ń kọ́ lọ́wọ́ a rí wípé irọ́ náà ni àbámbẹ̀ ó máa ń pa ewúrẹ́ lọ́sàn-án ó máa ń pa ènìyàn lóru kìí ṣe Hafsat lákọ́kọ́ up to date àti ìrí proof àwọn èèyàn míì tí Abdulrahman tó ti pa
gbogbo ọ̀rọ̀ ìlú Ìlọrin ló ti ń jáde wá. Irọ́ ni o, ó bá sùn ni o, tó fi títí tó fi pa tó fi kú, that's another story. Now orí àkìtàn lọ́lọ́ dẹran rẹ̀ sí, ìyẹn la sọ pé ó jẹ́ ní ìdí ẹ̀ táwọn ọlọ́pàá ṣe investigation. Ǹjọ́ wo lẹ rí ìlú míì tó wá fi Ìlọrin sí abẹ́ àṣìṣe wọn rí? Ẹ lo àsìkò yìí ẹ̀yin tẹ́ ẹ jókòó Ìlọrin láti ṣe àwọn àtúnṣe kan. Ẹ má lò fún Ìlọrin nìkan, ẹ lò fún ilẹ̀ Yorùbá. Tẹ́ bá sọ pé ògo Ìlọrin dìde fún ìlú Ìlọrin, hatred ìlú míì sì wà lọ́kàn yín. Ẹ jáde, àáfà Ìlọrin wà káàkiri láwọn ìlú mìíràn. Àwọn ọmọ Yorùbá ẹni ẹ jẹ́ ká ṣiṣẹ́ tọ̀, kì í ṣe ẹ̀sìn rárá. Ẹ má ṣiṣẹ́ tọ̀ ẹ̀sìn lẹ́yìn, ẹ ṣiṣẹ́ tọ̀ ọmọ Yorùbá lẹ́yìn, kí omi má tẹ̀yìn wọ̀gbé wa lẹ́nu. Lábẹ́ àkóso bí ṣe wù kó lè rí, gbogbo àwọn nǹkan tí ẹ rò pé bá wọn fi 8 Ìlọrin yìí wípé ẹnìkan sọ wípé tí wọ́n bá wo ìlú Ìlọrin yìí o, tí èrò ṣe pọ̀ tó yìí, àwọn ará Ìbàdàn rò pé ìlú Mẹ́kà ni o. Wá Ìbàdàn tí Ìbàdàn, kí ni Ìbàdàn ṣe fún Ìlọrin tó fi dà bẹ́ẹ̀? Bí Olúbàdàn bá ṣàwọ níkà, ó ṣàmẹ́gbẹ́ bàbá ẹni tó ń ṣe. Mo fi Ọlọ́run ọba bẹ̀ wá, ẹ jẹ́ àjọṣiṣẹ́ pọ̀ kálàáfíà kó lè jọba. Alfa Sheikh Sakama. Now torí pé mo rí nǹkan tó ní ọgbọ́n àtòye, mo dẹ̀ ráwọn nǹkan tí ò jọ bẹ́ẹ̀ nínú àwọn ọ̀rọ̀ yín ló jẹ́ kí n jáde. Yóò dára fún yín. Ẹ jẹ́ àṣìwádìí ohun gbogbo dájúdájú, ká di èyí tí sòtítọ́ àtòdó mú. Mùsùlùmí òun ní ara wọn kì í gba èébú àti èpè àti irọ́. Àwọn ni wọ́n sì máa ń kọ́kọ́ tì sí ènìyàn. Ibi tí problem wà gangan nìyẹn. Báwọn èèyàn bá wá jáde fún wọn, wọn á bínú tán, wọn á faraya. Ẹjọ́ yóò dára fún wa, ayé wa ò ní bàjẹ́. Ìlọrin àti gbogbo ilẹ̀ Yorùbá tó kù kò ní bàjẹ́ o. Gbogbo àwọn kàndánù rẹ̀ sì tó forí balẹ̀ tó torí bọ abẹ́ẹ̀sìn, Ọlọ́run yóò tú àṣírí wọn. Ẹ wà lálàáfíà, ẹ bá mi pín kó kan gbogbo wa lára. Ẹ jẹ́ ti rójú ẹ̀ pé ọmọ yìí kì í ní èyí lọ́wọ́ ni. No, ó ti ń ṣe tipẹ́tipẹ́. Kí ló ń fi tébù sínú ilé? Tébù tó wà nílé yẹn kí ló fi ṣe? So ń sálápàtà ni níbo lórí rẹ wà? Ẹ ti pé wọ́n pín ní àwọn oní tapatitan. Ó ti ń ṣe tipẹ́, ẹ ti rí bẹ́ẹ̀. Ẹ̀yin ọlọ́pàá Nàìjíríà, wàlá kíyàn kúṣẹ́, eléyìí tẹ́ ṣe yìí wàlá ẹ ṣiṣẹ́ o, àmọ́ ẹ ṣiṣẹ́ yẹn yọrí. Ibi tẹ́ ẹ sì lè ṣe yọrí sí ni kẹ́ ẹ pa bọ̀bọ̀ yìí náà. Ṣèǹkà ara wa ni kì í ṣe pé ọmọ ìlú kan kábà ní gbàgbé ọmọ ìlú kan náà fi ní ká pa ẹ pa ni o. Ẹ pa ni o. Sóhun sálápàtà ni. Ẹ̀yin èèyàn tẹ́mọ̀ nǹkan wò tẹ́mọ̀ ti rẹ́ ti mọ̀ pé bọ̀bọ̀ yìí ó ti ń ṣe kíní ìdìpẹ́. Ojú rẹ̀ kú, ojú ẹ̀ tutù bíi innocenti ẹ̀lìmọ̀kẹ́ iṣẹ́ kankan. Bẹ́ẹ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ wọn ní ojú kọ́ ni jìràn, ọkàn ni jìràn. Ojú kọ́ ni jìràn, ọkàn gangan ni jìràn. Bó ṣe wà yẹn, eléyìí kọ́ làkọ́kọ́ tó kọ́kọ́ ṣe. Gẹ́gẹ́ mi ṣe ń wo sàkún ọ̀rọ̀ yẹn. Kí ló ń fi tébù sínú ilé? Ọ̀rá ju bẹ́ẹ̀ kékeré kankanlẹ̀. Ó ti pọ̀ ọmọ yẹn nú pọ̀. Yóò ti kọ́kọ́ bá sùn, yóò dá láàmú. Ó wò pé òní lò ní jẹ́ òní lọ́sẹ̀, òní jáde nílé ìmọ̀ ló fi ọ̀bẹ gún lẹ́ẹ̀kan náà. Ẹ má jẹ́ kó lọ o, eléyìí kò nídìí. Gbogbo ẹ̀yin òbí ọmọ yìí àti bàbá àti ìyá, ẹnì kankan wọn gbọ́dọ̀ bẹ̀yìn kẹgbà o. A fi fọlẹ̀ mọ́ àmọ́ èèyàn ọlọ́pàá, ẹ̀yin amòfin, ẹ try láti proceed síwájú sí i. Ẹ gba fóònù ọmọ yìí, fóònù bọ̀bọ̀ yìí, ẹ gbà á. Ẹ lọ́wọ́ gbogbo iye tí wọ́n bá sọ̀rọ̀, ẹ lọ́wọ́ gbogbo iye tó jẹ́ mọ́ ń sọ̀rọ̀. Yóò ní àwọn kan tó wà lábẹ́ ọ̀rọ̀ yìí. Ẹ lọ́wọ́ odidi èèyàn tí ò tí ì péjọ mẹ́ta, ibo ló kó sí. Wọ́n ti pín ní, wọ́n ti pín háwọ́ ní.
wọ́n ti pín hawọ́ ni àwọn tapá ti tán àwọn tapá ti tán wọ́n ti pín hawọ́ wọ́n ti pín hawọ́ ni ẹ jọ̀ọ́ torí àwa nísìn ní táwọn sọ náà ni alágbára ìgbésẹ̀ kankan ọwọ́ gọ́ọ̀mẹ̀ntì lọ́rọ̀ wà ẹ̀yin náà lè bá wa yanjú ọ̀rọ̀ yìí tó sẹ́rí ẹ bá a débi pé kán lọ fi ẹ̀yìn tiẹ̀ náà ti àgbà kan pa kò ní nìkan lóṣù kan láyé ó ti clear sí pé òun ló pa torí tó lọ́hùn kò nídìí kò ní ọ̀rọ̀ báyìí ò nídìí oṣù kan kò nídìí oṣù kan ẹnu because tó bá pẹ́ nísìn wọ́n ní pé gọ́vùnà kan wọlé gọ́vùnà yẹn ó ní àwọn ẹlẹ́wọ̀n kan tú wọn lẹ̀ òun fẹ́ ṣe kinní kan kankan kò sí tó jọ bẹ́ẹ̀ o bí ọ̀pọ̀lọpọ̀ ṣe máa bọ́ mọ́ ìjìyà ẹ̀ṣẹ̀ lọ́wọ́ nìyẹn o kò sí tó jọ bẹ́ẹ̀ o gọ́vùnà tó bá tú eléyìí lẹ̀ wọ́n pa ọmọ rẹ ni wọ́n pa àwọn náà gbogbo tó bá dùn ọ́nú gbogbo tó bá dùn ọ́nú ọlọ́run fi bà ọ́ nínú jẹ́. la shay'a la shay'a yahudu kasabiki kò sí ní tó lè padà sí bó ṣe wà mọ́ ẹ má jẹ́ kán bà nǹkan yín jẹ́ ìwọ náà sì má bà nǹkan ní nǹkan jẹ́ má rántí ìbára yìí la shay'a yahudu kasabiki kò sí ní tó lè padà sí bó ti wà mọ́ o ìfàsà àṣì ìbárọ̀ta ṣọ́ọ̀rọ̀ yìí dáadáa jayyidan kọ́bùlà àǹtakìsúra shay'an jamila ẹ wo bó ṣe já ilẹ̀kẹ̀ sílẹ̀ lẹ̀ ẹ wo bó ṣe já ilẹ̀kẹ̀ wọn lọ́wọ́ sílẹ̀ lẹ̀ ọlọ́run ló mọ tó fi bánú tó fi bá a sọ̀rọ̀ tọmọ yẹn fi ń sáré bọ̀ láti ibi tó wà níbi ìnáwó ọlọ́run ló mọ tó fi bánú ọlọ́run ló mọ tó fi bánú bàbá yẹn mọ yìí sọ yìí pé àwọn ti ní kọ́ ọmọ yìí mú ọkọ wá ọkọ rẹ ti fẹ́ yọjú sáwọn gbogbo ẹ̀yin tẹ́ ẹ máa ń tojú bọlé torí ó lè jẹ́ pé ọmọ yìí bóyá ó mú ọmọ wòrè yìí láàfáà ni pé báwọn wò ó sẹ́ni tó ń fẹ́fẹ́ yìí tó dáa àbí kankan ẹ̀yin tẹ́ ẹ máa ń tojú bọlé ṣètì ní báwọn ẹni tí bá ti máa ń wá fún tó tó ọ̀rọ̀ jù tó dáa mọ́ tóun náà bá lọ bẹ̀ nísì ó ti lọ́kọ ẹ tó fẹ́ fẹ́ táwọn òbí rẹ ti ní kán yọjú ó lè pé òun fẹ́ rí ẹ ọ̀rọ̀ nípa bọ́bọ́ sọ fún òun yẹn òun fẹ́ sọ nǹkan fún ẹ nípa rẹ̀ àwọn ọ̀rọ̀ kan wà tó ń fẹ́ sọ kí lòun wá kí lọ́lọ́run ò lè ṣe fún ọ. ọmọ 24 years ẹ dákun sóògùn owó ló fẹ́ ṣe ni ṣé ogun owó ló fẹ́ ṣe ní àbí kíni ọmọ 24 years ogún ọdún àti mẹ́rin ọmọ àkọ́bí mi gan ó jùlọ àkọ́bí mi gan ó jùlọ ṣógun owó ló fẹ́ ṣe ní àbí kíni wá kó oko ọwọ́ ọmọlọ́mọ oko sínú ké ó rọ ẹ̀jẹ̀ rẹ̀ náà sínú ké o wíkẹ́ẹ̀dì o dẹ̀ ń kírun o ń gbàwẹ̀ o wá gbé tébù sínú ilé bí àwọn ẹlẹ́ran tó ń ta ẹran lódò ẹran kí ló ń fi tébù sínú ilé ibẹ̀ ni ó ti yanjú ẹ̀ tí ó da ẹ̀ ó dẹ̀ mọ gbogbo ọyàn rẹ̀ ó mọ gbogbo di rẹ̀ ó dẹ̀ sọ alàyè dòkú ó sọ alàyè dòkú alàyè ó dẹ̀ sọ dòkú ẹ má gbà o nígbà o ẹ̀yin ọlọ́pàá gbogbo wa la wà bí ọ̀rọ̀ yẹn o gbogbo wa la wà bí ọ̀rọ̀ yẹn o gbogbo ẹ̀wọ̀n irúṣẹ́ Oríyọmí Hamzat ní ọmọkùnrin yẹn kò ní ṣubú láéláé irúṣẹ́ rẹ̀ rí níta sọ́jọ́ ní inú kó mọ̀ wá sí ọmọ Oríyọmí Hamzat láyé mọ́ ẹ̀wù adúrú ẹni tíyàwó jẹ ẹ̀wù adúrú ẹni tíyàwó jẹ ẹ má gbà o afáà kan sọ̀rọ̀ kan
ọlọ́run jẹ́ rántí bára yẹn ó ní látàmsá dumu'aka bal imsah man tasabbaba fiha látàmsá dumu'aka bal imsah man tasabbaba fiha. ó ní mọ́wùlẹ̀ ló ń wá ń kì tó fi nu omi ojú rẹ̀ ẹkún tó ń sun mọ́wùlẹ̀ ló fẹ́ nu omi ojú àbí kò tẹ mọ́wùlẹ̀ sunkún gan lórí nítorí wọ́n fi kàn ọ́ ó ní kí lóun fẹ́ kó o ṣe bal imsah man tasabbaba fiha ẹni tí ó bá jẹ́ onísábàbí tó fi sunkún òun ni kó erésì dànù má ló fẹ́ máa nu omi ojú wọ́n nù mí ojú ẹni tí ó jẹ́ sábàbí tó fi sunkún òun ni kó parí dànù nù ayé ẹ̀. la tamsah dumu'aka bal imsah man tasabbaba fiha ẹni tó bá pa ẹ́ lẹ́kún ni kó rí tiẹ̀ mú ni kó mú tiẹ̀ gbọ́ fi omi ojú tó ń sùn fílẹ̀ ẹni tó pa ẹ́ lẹ́kún ni kó lọ mú tiẹ̀ gbọ́ etí wínú mú ti ẹni tó pa ẹ́ lẹ́kún gbọ́ wá bóun náà ó ṣe bá ẹkún yẹn lọ ẹni tó pa ọ́ lẹ́kún wá bí ó ṣe kú ẹni tó pa ọ́ lẹ́kún wá bí wọn náà ó ṣe gbẹ̀san lára ẹ̀ látàmúsá domo àkà mọ́wùn rẹ̀ ló fẹ́ máa nu omi ojú rẹ̀ fomi ojú lẹ̀ imsah bal imsah man tasabbaba fiha ẹni tó bá ṣe sábàbí tó fi sunkún òun ni kó wá bó ṣe ìrẹsì dànù ẹni tó ṣe sábàbí ẹkún rẹ̀ padànù eléyìí ò sínú rọ eléyìí ò sínú pé àfáà ni àfáà no ìwà burúkú tó wà ní ìgbésí ayé tiẹ̀ ní lò àfáà yìí ṣe báwọn abẹ́rẹ́ bí ó ṣe cool ẹ wo bó ṣe cool bẹ́ẹ̀ ni cry for cry ẹni tó bá pa ọ́ lẹ́kún òun náà lẹ́kún báyìí ti lọ nìyẹn obìnrin bìnrin ò wá láàánú obìnrin ọkùnrin dẹ̀ ní ẹ ọkùnrin tí ẹ pé ìyá tó bí wọn náà obìnrin ni ò wá rí obìnrin káànú obìnrin wà lọ́kàn rẹ̀ tẹ́lẹ̀ bá níyàwó lé yóò pa ìyàwó rẹ̀ náà ni torí ẹni tó bá róbìnrin tí ò láàánú obìnrin kò láàánú obìnrin á olórí ibu ni la tamsah dumu'aka má bisi ti à ń nu omi ojú no bal imsah man tasabbaba fiha ẹni tó bá fa ẹkún fún ọ òun ni kó wá bó ṣe kílíà dànù kódà kó bá jẹ́ pé nínú ìgbésí ayé rẹ náà ni ẹni tó bá ń pa ọ lẹ́kún jù dìlítì ẹnu ayé ẹ lọ bá tiẹ̀ lọ kó mọ bá tiẹ̀ lọ dìlítì ẹni tí ń bá ń pa ọ lẹ́kún dìlítì ẹ torí tó bá ń mójútó à ń nu omi ojú tíbi tí omi ojú ti ń wá tó filẹ̀ tó mójútó ibẹ̀ ó mọ̀ sunkún tó fi kú ni ẹni tí bá ń pọ̀ lẹ́kún ni kó wá bó ṣe dìlítì inú ayé ẹ̀ ẹni tí bá ń pọ̀ lẹ́kún ni kó wá bó ṣe dìlítì inú ayé ẹ̀ látàmúsá dumu'aka mọ́wulẹ̀ ló máa pa ó máa nu omi ojú rẹ̀ mọ́ nù filẹ̀ ibi tí omi ojú ti ń wá ẹni tí ń fa tó omi ojú fi ń jà lára rẹ̀ lójú rẹ̀ òun ni kó wá bó ṣe dìlítì nínú ayé ẹ̀ ìdáhùn àfa wínú ìdáhùn àfa àwọn àfọ onímọ̀ èyí tí wọ́n sọ fún wa nù gẹ́gẹ́ bí làákàyè dẹ̀ wá mú ọmọ ọlọ́mọ òde pàdánù ọláì mo sùn tì mo fẹ́ sùn ni o mo sùn tì ọláì oorun wá mo kàn ń imagine ni kàn imagine ni ọmọbìnrin yìí nìsín bóyá òun là kọ́ bí lọ́dọ̀ àwọn bàbá rẹ̀ ní obìnrin báyìí kò ti pa bí ìyá rẹ̀ ti ń fọkàn sí pé wọ́n wàá dúpẹ́ ọmọ òun wọ́n wàá tọrọ ọmọ òun wọ́n wàá tọrọ wọ́n wàá kóbi rẹ̀ ìyá yẹn
yóò ti máa ròyẹ fún roka lórí ọmọ yẹn pé láìpẹ́ yìí ọmọ òun náà di ọlọ́kọ, ọmọ òun náà lóyún yóò bímọ, wọ́n mọ̀ lọ sí kó máa ń lé ọkọ ọmọ òun náà di ẹni tí ọmọ rẹ ti bí máa ń lé ọkọ, ó dẹ̀ bá gbogbo pílánì wọn jẹ́ wọ́n mọ lórí burúkú yìí. ẹ̀yin ìjọba ẹ dákun torí pé ẹ̀yin lè parí ọ̀rọ̀ yìí fún wa, I need the justification torí wọ́n ní alẹ́ adlu ìzàdáàmà amara wa zulmu ìzàdáàmà damara bá a fà ṣe kí fún wa ń tíra nù. wọ́n ní alẹ́ adlu ìzàdáàmà amara wa zulmu ìzàdáàmà damara. wọ́n ní al-adlu déédéé ìzàdáàmà tó bá ń lọ bó ṣe yẹ kó máa lọ amara ó lè tú ni pé yóò máa gbogbo nǹkan máa látúnṣe, gbogbo nǹkan máa dáa, ẹ̀mí kálukú gan máa gùn. àmọ́ wa zulmu àbòsí kárí bó ti yẹ ká ṣe nǹkan ká má ṣe é, ìzàdáàmà tí bá ń lọ bẹ́ẹ̀ tá a kọ́ tiẹ̀ dàmára yóò destroy nǹkan, yóò bà tó pọ̀ jẹ́, yóò sọ ní dahoro. wá síbẹ̀ ọlọ́mọ ọmọ kékeré ó dẹ̀ dá odidi yẹn dùbúlẹ̀, ó dẹ̀ pa láì níbẹ̀rù ọlọ́run, kò tiẹ̀ nífíà. kò nífíà, kò yẹ kó rí bẹ́ẹ̀. It's not done. kò sí ní tó kàn báyìí tó ju pé ká ẹ pa òun náà lọ. ẹ wo sí ẹ wo pàṣẹ sọ̀rọ̀ yìí nísìn, pàṣẹ ń gbọ́rọ̀ ìka ìtàn sọ nísìn, àwọn tó jẹ́ colleagues rẹ̀ tí wọ́n jọ ń ṣe iṣẹ́ yìí táwọn wà ń pamọ́ wọ́n mọ̀ bú wa ni tọ́jú ń ta pàtì èèyàn tí wọ́n jọ ń ṣe gbogbo ẹ̀ wọ́n mọ̀ bú wa ni, wọ́n mọ̀ sọ̀rọ̀ láìda, wọ́n mọ̀ ṣépè fún wa, ìwọ ló lò, kò sí ní tó tẹ̀ ká wa. àwọn afáàní leiza kaifa yaraka nasu, leiza kaifa yaraka nas bal kaifa yaraka Allah. kéwú dáwọn ké ní máa ń fún wa ní inspiration tí mi fi ń worry anybody, rárá, mi dẹ̀ worry anything. tó afáàní leiza kaifa yaraka nas bal kaifa yaraka Allah. a nídìí bí èèyàn bá ṣe mọ̀ ọ́ sí, bọ́lọ̀ ń bá ṣe mọ̀ ọ́ sí ní pàtàkì, bọ́lọ̀ ń bá ṣe mọ̀ ọ́ sí ní pàtàkì. leiza kaifa yaraka nasu bal kaifa yaraka Allah. torí ẹ̀ làwọn òfin ní wọ́ọ̀rì láti sọ ẹni tí tó bá wù wá jáde lẹ́nu wa, tó bá wù yín kẹ́ ẹ sọ ìbámu ṣépè fún wa ní kọ̀rọ̀ wọn òbí ọrí kó sẹ́ ń gbangba, wàá jẹ yálàyàyà. àwọn òwá fẹ́ èèyàn kankan, òdodo làwọn sọ. leiza kaifa yaraka nas bal kaifa yaraka Allah. kìí ṣe báwọn èèyàn, kìí ṣe bí èèyàn bá ṣe mọ̀ ọ́ la nídìí kẹ́ rí wa léèyàn rí. kaifa yaraka Allah, bọ́lọ̀ ń bá ṣe rí wa sí ní pàtàkì. gbogbo ẹni tí ẹ rí òun náà kálukú náà wọ́n ja ẹ̀mí wọn lógun ni. ta ni ò fowó, ta ló wò ó, ẹ sọ fún mi, ta ni kò fẹ́ owó, ta ni owó wò. wá ní asma ni
asma ń ṣe mo wọ́n lọ ra oúnjẹ fún ta asma ń ṣe nígbà asma ń ṣe ìgbà tó wá dé wá lagimọ̀ lórí kankan ìyá Hafsọ wọ́n yẹ kẹ́ni kankan wá bẹ̀ ọ́ o tó máa fọwọ́ lé ọ léjìká tó máa sọ̀rọ̀ ànábì ọlọ́run kan fún ọ kò sí ní tọ́jọ́ o. náà ni ẹ wo nísì síbòun náà ọmọ yẹn lọ́hùn káàrí o ti lẹ́nu tó fẹ́fẹ́ tó ti ní kó mú wálé kí ló tún lọ wá ọ̀rọ̀ eléyìí ibi tẹ́ ẹ bá ń lọ ẹ máa dágbére gbogbo ẹ̀yin ìyàwó ilé oníṣìná tí ntọ́kọ yín ṣe fún yín ò ní tẹ́yìn lọ́rùn tẹ́sà máa ń wá tipátipá káàkiri ẹ padà kó ọwọ́ gbogbo ẹ̀yin ọmọge oníṣìná tẹ́pẹ́ àwọn oní ẹni tí ń lo fóònù gidi lẹ́mọ́ nídìí àwọn tó ń lo fóònù gidi lẹ́mọ́ nídìí tí kílókọ rẹ̀ tálíkà bá tó sí nígbà tọ́lọ̀ bá lé ẹlòmíì kú ònà ayé yẹn gbà mí ẹ mọ̀ rò pé àbí ìkà ló ṣe fún yín ni ọlọ́run tó bá lé ẹlòmíì jìnnà sí ọ ọ yẹ kó tó lọ mú tẹ̀sùbá ọ̀pẹ kó máa dà ní tẹ̀sùbá ọ̀pẹ kọ́ ọmọ lọ dọ́pẹ́ ni ó yẹ kó ọmọ lọ dúpẹ́ ni ìgbà míì tọ́lọ́run bá lé ẹlòmíì jìnnà sí ọ tí ẹ bá jọ ṣe mọ́ onímọ̀ kọ́lọ́run ti là wá nínú ewu bẹ́ẹ̀ olóhùn bọ́ sí mọ́ òun bọ́ sọ̀rọ̀ máa tó bá ń bọ̀ sọ̀rọ̀ gan ó lè kó bọ̀ àwọn afáàní kọ̀díyàmù lọ́wọ́ àṣẹ̀káṣọ min hayatik rahmatan bik fala tabhas anihum abadan kọ̀díyàmù lọ́wọ́ àṣẹ̀káṣọ min hayatik rahmatan lak aw rahmatan bik fala tabhas anihum abadan ìgbà mi ń bẹ nítorí wí ni pé ìgbà mi ń bẹ ọlọ́run a máa dìlítì àwọn èèyàn kan kó ònà ayé èèyàn rahmatan bika tí ó jẹ́ pé ọlọ́run fi sàánù rẹ ni wọ́n máa sọ pé lágbájá ò sínú ayé mi mọ́ lágbájá ò jẹ́ kìnnìkan ó ní fala tabhas anihum abadan mọ́ wà wọn mọ́nú ayé rẹ mọ́ wà di wọn mọ́ pé bó ni mọ́ wà di wọn mọ́nú ayé rẹ ọba tó dìlítì wọn kó ònà ayé rẹ ó mọ tó ń fi ṣe rahmatan bika ó fi ṣàánú rẹ ni ó mọ̀ pé tó bá sẹ́kù ònà ayé ẹ òun ni ó gé ọ lórí òun ni ó fa ọ lábẹ́ òun ni ó fa ọ lọ́yàn qad yamuhu Allahu ashkhasan min hayatik rahmatan bik wala tabhas anihum abadan ọlọ́run lè gbé àwọn èèyàn kan kó ònà ayé èèyàn kó jẹ́ pé ó fi ṣàánú yàn ni kì í ṣe pé kò fi wíkẹ́ẹ̀dì rẹ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tẹ́ẹ̀jọ ṣe mọ́hun àánú ọlọ́run fi ṣe fún ọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n ń wá káàkiri tó tún lọ ń bẹ̀ àwọn àfáà pé ẹ̀dákẹ́ bá mi ṣàdúrà kó lè fẹ́ mi padà yóò du ọ yóò da ẹ̀jẹ̀ rẹ sínú kíní kan bíi tó ọmọ lórí ibú yìí